Pààyàn, ó ń pàdún, ó ń papọ̀ lẹ́sẹ̀ kan, ó ń pààyàn, ó ń pàdún, ó ń papọ̀ lẹ́sẹ̀ kan, ó ń pààyàn, ó ń pàdún, ó ń papọ̀ lẹ́sẹ̀ kan, ó ń pààyàn, ó ń pàdún, ó ń pààyàn, ó ń pàdún, ó ń pààyàn, ó ń pàdún, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó sàn ń papọ̀ lẹ́sẹ̀, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́. Ó kàn ń papọ̀ lẹ́sẹ̀ kan báyẹn. Láńtà ẹ̀ tó bàjẹ́, stóòfù ẹ̀ tó dàrú, pọ́ọ̀tù ọbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní jọba sí ẹran, gbogbo wọn la fẹ́ rí lágbo ta ni, lágbo kẹmù yẹn. Ẹ̀gbọ́n ó ń pààyàn, ó ń pààyàn, ó ń pààyàn, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó ń pààyàn, ó ń pẹ̀fọ́, ó ń pààyàn, ó wá ń papọ̀ lẹ́sẹ̀ kan. Ẹ wá láyé 300 to 400,000 lẹ́rù tó wà lára mi mú ewa. Èyí kò ní ládùúgbò mi lè yà òye. Wàláì mi ò ṣeré rárá. Ẹ wo tí o bá ti wọ̀ ẹ́ jẹ́ ń padà silent mo ti ń bọ̀ mi ò ráyé òṣì. Apostle will hear of this. Salah, if you waste my time, I waste your blood. Hey! Ayé mi tèmi bá mi. Are you with me? Are you with me? Ọṣẹ leléyìí. Ọṣẹ. Ládùúgbò mi. Bro, ẹ bá mi wọlé. Ẹ kú gbádùn. Sorry. Ìyẹn tútù burúkú. Aláyé kíní báàgì tó gbé wọlé lẹ́ẹ̀kan yẹn báàgì yìí. Ayé mi tèmi bá mi. Báàgì náà mo wò wá kájọ ṣá nǹkan tó bá wà níbẹ̀ ká pín mo mọ̀ gbà tó gbé wọlé náà. Wàá sọ ìyá wèrè. Apostle will hear of this. Wọ́n sọ díjà. Wọ́n ṣépè fún ẹ. Wà ó kí n wojú ni. Nǹkan tí mo ń try láti sọ fún ẹ ni pé mo mọ̀ nǹkan tó wà nínú báàgì yìí. Wá sórí ẹ dàrú ni. Àwòjí gbọ́ máa gbé bọ̀, ìyá ẹ̀ ń pa kú. Oníṣẹ́ bàbá ẹ̀ pàṣẹ àríwéré ni ìyá ẹ̀. Má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o dẹ̀ débí báyìí o mọ̀ ṣé o mọ èèyàn tí ń jẹ́ sá? Ṣé tí máa kàn blú òkú nǹkan fìbọn blú orí ẹ̀ bó ṣe wà? Ṣé o mọ̀ pé sójà ni mí? Are you stupid? Are you out of your senses? Nǹkan tí mo ń try láti béèrè ni pé kí ló wà nínú báàgì yẹn bóyá nǹkan ta lè jọ jọlọ́ọ̀fù. O lè fẹ́ mọ̀ nǹkan tó wà nínú ẹ̀ fẹ́ mọ̀ nǹkan tó wà nínú báàgì ìyá ẹ̀ tí bàbá ìyá ẹ̀ gbé fún mi. Okay, oògùn diabetes ló wà nínú. Fúnkẹ́. Diabetes oògùn tí mo lọ gbé fún àwọn màmá nílò abúlé ló wà nínú. Jesus is Lord. Ìfẹ́ mọ̀ náà nìyẹn because diabetes ẹ̀ ó ṣe mí ó ṣe wọ̀. Ó ń ṣe ìwọ diabetes ò ṣe yìí. Old mama ló ń ṣe ọmọ màmá tó ń ṣe ọmọ 70. Mo dẹ̀ bá wọn rà á ní mo fẹ́ lọ gbé fún wọn. So yà wèrè ni. As confirmation. Apostle will hear of this. Orí ẹ̀ dàrú ni. Wọ́n rán ẹ sí mi ni. Lórí oògùn diabetes ó lè gbá mi létí. Orí ẹ̀ ti yí. Ẹjọ́ kan ló. Ó ń ṣe é. O ti bínú. Orí ẹ̀ ti dàrú. Ògùn fẹ́ pa ìyá ẹ̀. The what? Aláyé jókòó. Hey! Ayé mi tèmi bá mi. Lójú òbí. Ṣùgbọ́n oògùn diabetes wà ní. Gbàgbé. Ìrẹ̀ ń ṣe àmà. Ọmọ ayé máa ṣe yẹn. Fúnkẹ́. Mọ̀ pé ẹlẹ́hà tó ṣí sandin àwọn náà lè ra àwọn èmi àti ẹ 24/7 street wo ni wọ́n wà gangan. Kí ló sọ pé wà bí? Document school mi, I'm a student. Fúnkẹ́. Student. Àtògùn diabetes. No, má ṣe. Oògùn diabetes ni. Diabetes. Jesus is Lord. Mo jẹ gbèsè. Apostle will hear of this. Fún. Ẹ̀gbọ́n mi.
ẹ̀gbọ́n mi ṣe rí bí n ṣe wà ṣe ẹ̀wọ̀n jókòó ẹ jẹ́ kí n jókòó. ayé mi tèmi bá mi. ṣe rí bí ṣe wà ẹ wò mo fi Ògún mo fi búra mo fi orúkọ bàbá mi àti màámi mo fi búra fún yín báàgì yìí èmi kọ́ ni mo ní mo fẹ́ sòtọ́ fún yín kò ń ṣe èmi ni mo ní bí ìtàbẹ̀ yẹn ni mo wà ọ̀rẹ́ mi lórí mi ló ní pé ṣé station ni mò ń lọ gbé station kan pé ṣé mò ń lọ sí supermarket pé kí báwọn gbé báyẹn. Fúnkẹ́. Kò sí wàhálà mo try gan ó fọ́ mi létí ó ń hó báyìí etí mi ń hó sórí nǹkan tó ṣe yẹn ò jẹ lọ mi ò fẹ́ pa ẹ́ sí bí yìí ni Jesus is Lord as Nigerian police officer. Ọlọ́pàá ni. mo fẹ́ kó dé ibi tí mo mú ẹ lọ kó tó wá lọ jìyà ẹ torí tí n bá fẹ́ ṣe bí mo ṣe ń bí mi mo lè pa àmì sẹ́dá láàbò ara ṣé ti yẹ gbà. ọmọ rírẹ ọ̀rọ̀gún mọ̀rọ̀gún oríire lóòrùn ọ̀gànjọ́ rẹ̀. owó alágbọ̀n bàbá ẹ wàá fi di tẹ̀sán gbá ẹ lórí. ayé mi tèmi bá mi. báyìí ni kò ṣe ni kò máa ṣe o. o ti gbọ́ tó bá kọjá yẹ kó máa da aláàbò ara ká tó dé police station. you want that. Jesus is Lord. gbé rìn gangan tó bá ń ṣe operation yẹn ni báyìí ní ṣe padà sẹ́yìn máa pa ẹ́ o yẹ̀yìn yí ó yá máa rìn bóyá rìn yẹn ó yá ayé ẹ̀ máa bàjẹ́ ni lóṣì. All what we are saying, be vigilant, trust no one.